kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ọjọ́ ìsinmi tòní, èyí tí ṣe ọjọ́ ìsinmi kẹta lẹ́yìn Ẹ̀pífánì ọdún 2023. Àkòrí ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìnàjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Kí a tó tẹ̀síwájú, ẹ̀yin bàbá mi nínú Olúwa, a fẹ́ kí ẹ dá orúkọ yín fún àwọn olùgbọ́ wa. Dádì, kí ni orúkọ yín? Orúkọ mi ni arákùnrin Adeboye Ayandele Joshua láti ìjọ Our Saviours ní Tèmídire Archdeaconry. Ẹ káàbọ̀ sà. Dádì wa, kí ni orúkọ yín? Orúkọ mi ni Layreader Segun Orobiyi láti ìjọ mímọ́ ti Ìjàdó láti abẹ́ Adékìrì Tèmídire. Ẹ ṣé. Gẹ́gẹ́ bí a ti mọ̀, Adékìrì Tèmídire ni àwọn bàbá wa ti wá ní St. Peter Church Ìjàdó. Ní orúkọ Jésù, àdúrà wa gbà. Àmín. Ẹ jẹ́ ká wo ohun tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lónìí. Orúkọ tèmi ò yí padà, ìránṣẹ́ Ọlọ́run alààyè bí Ọlọ́run dúró ní orúkọ tèmi. Ẹ̀ka àkòrí ni ohun tí ó túmọ̀ sí láti jẹ́ arìnrìnàjò. Kí ló túmọ̀ sí láti jẹ́ arìnrìnàjò? Orí ọ̀rọ̀ ni ẹni tí a pè ní arìnrìnàjò. Ìyẹn gangan ni a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí. Kí la pè ní arìnrìnàjò? Ẹ jẹ́ ká sáré wo bí kíkà wa ìwé wòlíì Sámúẹ́lì kìíní orí kìíní ẹsẹ̀ kìíní dé ìkọkànlá. Ó ní nígbà náà ọkùnrin kan wà ará Ramataim Sofimu lé òkè Efraimu. Orúkọ rẹ̀ a máa jẹ́ Elkana ọmọ Jerohamu ọmọ Elihu ọmọ Tohu ọmọ Sufu ará Efrata. Ó sì ní aya méjì. Orúkọ ìkíní a máa jẹ́ Hánà, orúkọ ìkejì a sì máa jẹ́ Pẹ́nínà. Pẹ́nínà sì bímọ, ṣùgbọ́n Hánà kò bí. Ọkùnrin yìí a máa ti ìlú rẹ̀ lọ lọ́dọọdún láti sìn àti láti ṣe ìrúbọ sí Olúwa àwọn ọmọ ogun ní Ṣílò. Ọmọ Élì méjèèjì, Hófínì àti Fíníásì àlùfáà Olúwa sì wà níbẹ̀. Nígbà tí ó sì di àkókò tí Elkana ṣe ìrúbọ, ó fi ìpín fún Pẹ́nínà aya rẹ̀ àti fún gbogbo ọmọ rẹ̀ ọkùnrin àti fún àwọn ọmọ rẹ̀ obìnrin. Ṣùgbọ́n Hánà lé òun fi ìpín ẹni méjì fún, nítorí tí ó fẹ́ Hánà, ṣùgbọ́n Olúwa ti sé e ní inú. Orogún rẹ̀ pẹ̀lú a sì máa tọ́ ọ gidigidi láti mú un bínú, nítorí tí Olúwa ti sé e ní inú. Bí òun ti máa ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún nígbà tí Hánà bá gòkè lọ sí ilé Olúwa, bẹ́ẹ̀ ni Pẹ́nínà máa bà á ní inú jẹ́, nítorí náà a máa sọkún kò sì jẹun. Nígbà náà ni Elkana ọkọ rẹ̀ sì sọ fún un pé, Hánà, èéṣe tí ìwọ ń sọkún? Èéṣe tí ìwọ kò sì jẹun? Èé sì ti ṣe tí inú rẹ fi bàjẹ́? Èmi kò á san fún ọ ju ọmọ 10 lọ bí? Bẹ́ẹ̀ ni Hánà sì dìde lẹ́yìn ìgbà tí wọ́n jẹ tí wọ́n sì mu tán ní Ṣílò. Élì àlùfáà sì jókòó lórí àpótí lé ẹ̀bá òpó tẹ́ḿpìlì Olúwa. Òun sì wà nínú ìbìnújẹ́ ọkàn, ó sì ń bẹ Olúwa, ó sì sọkún gidigidi. Ẹsẹ̀ 11. Òun sì jẹ́jẹ́, ó sì wí pé, Olúwa àwọn ọmọ ogun, bí ìwọ ní tòótọ́ bá bójú wo ìpọ́njú ìránṣẹ́bìnrin rẹ, tí ó sì rántí mi, tí ìwọ kò sì gbàgbé ìránṣẹ́bìnrin rẹ, ṣùgbọ́n bí ìwọ bá fi ọmọkùnrin kan fún ìránṣẹ́bìnrin rẹ, nígbà náà lé èmi ó fi í fún Olúwa ní gbogbo ọjọ́ ayé rẹ̀, abẹ́ kì yóò sì kàn án lórí. Ẹ ṣé. Ibi tí a kà fún wa sọ̀rọ̀ nípa ìránṣẹ́kùnrin tá a pè ní Elkana àti ìdílé rẹ̀, bí wọ́n ṣe máa ń rìnrìn àjò lọ sí Ṣílò láti lọ gbàdúrà àti láti lọ bẹ̀ fún ìbùkún lórí ayé wọn. Gbogbo aláṣẹ bí ohun tí ó ṣẹlẹ̀ wípé ìrìn àjò ni wọ́n rìn débẹ̀. Ìdí nìyẹn tá a fẹ́ kọ́kọ́ lórí arìnrìnàjò ní òní. Ẹ ṣé, ẹ jẹ́ ká wo èròǹgbà wa láti sọ ìtumọ̀ jíjẹ́ arìnrìnàjò àti láti jíròrò lórí àǹfààní tí ìrìnàjò lọ sí ilẹ̀ mímọ́ ní fún ọmọ ènìyàn. Hallelujah. Wípé àǹfààní kan wà fún àwọn ọmọ Ọlọ́run tó bá rìnrìnàjò lọ sí ilẹ̀ mímọ́. Ẹ já lọ sínú ìfáàrà. Ìrìnàjò lọ sí ilẹ̀ mímọ́ jẹ́ ohun tí a mọ̀ mọ́ àwọn onígbàgbọ́ nínú onírúurú ẹ̀sìn.
kò wà fún ẹ̀sìn kan pàtó, ṣùgbọ́n ó wà fún gbogbo ẹni tí ó bá gbàgbọ́ nínú ìwàláàyè Ọlọ́run. Èyí túmọ̀ sí pé ìrìnàjò lọ sí ilẹ̀ mímọ́ ó wà fún onírúurú onígbàgbọ́, fún àwọn tó bá gbàgbọ́ nínú Ọlọ́run. Láti ọdún pípẹ́ sẹ́yìn ni àwọn ẹlẹ́sìn jẹ́sìn ti máa ń ní oríṣiríṣi bíi tí wọ́n yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ilẹ̀ mímọ́ tí wọ́n máa ń lọ. Arìnrìnàjò ilẹ̀ mímọ́ jẹ́ ẹni tí ó rin ìrìnàjò lọ sí àwọn ibi tí a ti yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ibi mímọ́ fún iṣẹ́ ẹ̀mí. Fún kíni o? Iṣẹ́ ẹ̀mí. Ó túmọ̀ pé kì í ṣe ibi tí ènìyàn lọ ń ṣeré, ibi tí ènìyàn ti lọ ṣe kíni tó lọ ń kẹ́kọ̀ọ́ nípa ti ẹ̀mí ni. Nítorí náà, àwọn arìnrìnàjò mímọ́ yàtọ̀ sí àwọn arìnrìnàjò afẹ́. Àwọn kan wà tó jẹ́ pé afẹ́ ni wọ́n lọ ṣe ní ìrìnàjò yìí, ṣùgbọ́n àwọn kan tó jẹ́ pé wọ́n lọ kẹ́kọ̀ọ́ nípa ti ìmọ̀ Ọlọ́run. Àwọn arìnrìnàjò afẹ́ máa ń rin ìrìnàjò fún ìgbádùn àti ìtura wọn, ṣùgbọ́n àwọn arìnrìnàjò sí ilẹ̀ mímọ́ máa ń rin ìrìnàjò nítorí iṣẹ́ ẹ̀mí, láti wá ìtumọ̀, èròǹgbà, ìfẹsẹ̀múlẹ̀ àti òtítọ́ nípa ẹ̀sìn wọn. Ó túmọ̀ pé láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tí wọ́n gbàgbọ́. Ibi kíkà wa fi hàn wá pé Elikana àti ìdílé rẹ̀ máa lọ sí Ṣílò ní ọdọọdún láti jọ́sìn sí Ọlọ́run alágbára. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé wọ́n ń gbàdúrà ní Ṣílò, wọ́n sì ń tọrọ fún ìbùkún lọ́wọ́ Ọlọ́run. Ohun méjì tí wọ́n lọ ṣe níbẹ̀ nìyẹn. Kí ni wọ́n ṣe? Wọ́n gbàdúrà sí Ọlọ́run, wọ́n sì tọrọ ìbùkún. Hánà sì jẹ́ alábàápín ìbùkún náà nípa fífi inú ṣoyún. Hallelujah. Hallelujah. Gbàdúrà èmi àti ẹnà ní ìrìnàjò àní ọdún yìí, Ọlọ́run á fún wa ní ìbùkún. Ẹ jẹ́ ká lọ sínú ìjíròrò wa ní pápápá. Ìbéèrè àkọ́kọ́ ni pé ṣàlàyé ẹni tí a pè ní arìnrìnàjò sí ilẹ̀ mímọ́, kí o sì fi ìyàtọ̀ hàn láàrin arìnrìnàjò sí ilẹ̀ mímọ́ àti arìnrìnàjò afẹ́. Hallelujah. Hallelujah. Gẹ́gẹ́ bá ti kà nínú ìfáàrà wa, ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ ó jẹ́ ìrìn àjò ẹ̀mí. Arìnrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ ó jẹ́ ẹni tí ó fẹ́ lọ kọ́ ẹ̀kọ́ sí nípa ohun tá a ti kà, bóyá nípa Jésù, ìrìn àjò Jésù láti ìlú kan síbòmíì. Fún àpẹẹrẹ, bí gbàtà sọ pé odò Jọ́dánì, níbẹ̀ ni a ti baptisi Jésù. Odò Jọ́dánì yẹn gangan ó wà, àwọn tó rin ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ yẹn wọ́n dé ibẹ̀. Àpẹẹrẹ nìyẹn, òkè Sinai àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tó bá lọ sí ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ wọ́n dé ibẹ̀. Ìyàtọ̀ tó wá wà láàárín ẹ̀ pẹ̀lú ìrìn àjò ìgbafẹ́ ni wípé ẹni tó lọ sí ìrìn àjò afẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, bóyá ẹlòmíì kan lọ sinmi, bóyá ẹlòmíì lẹ́yìn tó ti ṣiṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ, ó lè jẹ́ láti ibi iṣẹ́ gan ni wọ́n ti ní kó lọ fún ìsinmi ráńpẹ́. Ẹlòmíì nígbà tó bá dẹ̀ ń lọ, oríṣiríṣi nǹkan lẹ́lòmíì máa kó dání, torí eré lẹ́lòmíì ń lọ ṣe lọ́hùn. Ẹlòmíì lè lọ tún pawó, ẹlòmíì ó lè lọ di ẹrù wálé. Nígbà tí ọmọ Ọlọ́run mi bá lọ gan, ó lè tiẹ̀ tún mú obìnrin dání. Ìrìn àjò afẹ́ la pè é. Ó kàn wọ́n máa lọ ti ẹ̀ ní, kò sí nǹkan pàtàkì kan tí wọ́n fẹ́ mú bọ̀ ju ìtura, gẹ́gẹ́ bá ti kà ní inú ìfáàrà yẹn lọ. Ìyàtọ̀ yẹn nìyẹn. Ẹ ṣé. Ẹ já lọ sínú ìbéèrè kejì. Láti inú ibi kíkà wa ṣàlàyé ìdí tí Elikana àti ìdílé rẹ̀ máa ń lọ sí Ṣílò ní ọdọọdún. Kí ni ìdí? Ẹ ṣé. Gẹ́gẹ́ bí a ti kà á nínú orí Bíbélì tó ń yàn fún wa fún ẹ̀kọ́ yìí, ìrìn àjò àwọn tá a sọ yìí lọ sí Ṣílò lọ́dọọdún, wọ́n rìn ìrìn àjò wọn láti lọ fi kọ́ ẹ̀kọ́ láti lọ fi ní ìmọ̀ kún ìmọ̀, gẹ́gẹ́ bí iṣẹ́ tí a pè wọ́n sí. Wọ́n dẹ̀ ń lọ láti béèrè fún ojú ìrè Ọlọ́run gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà. Ṣé ìbéèrè kẹta ni pé àwọn Kìrìsìtẹ́nì a máa ṣe ìbẹ̀wò sí Jerúsálẹ́mù, Róòmù àti àwọn ilẹ̀ mímọ́ mìíràn ní orílẹ̀ ayé. Wọ́n sì máa ń gba àmì ẹ̀yẹ èyí tá a pè ní JP. Láti inú ìrírí rẹ, ìjẹ́ gbogbo àwọn tí ó rí ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ ni wọ́n gbé ìgbé ayé wọn gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì? Sọ ìrírí rẹ. Amen. Ìrírí tá a lè sọ nípa eléyìí ní àkókò tá a wà yìí báyìí.
tá bá tiẹ̀ ṣàkíyèsí dáadáa wọ́n fi lílọ sí ilẹ̀ mímọ́ yẹn gan wọ́n fi ń dáyàn lọ́lá. Ẹni tí ò ní lọ́kàn láti lọ bóyá nípa òṣèlú bóyá nípa bó ṣe jẹ́ bákanbàkan wọ́n lè fi dá lọ́lá bí ẹ̀bùn nítorí oyè tó rọ̀ mọ́ yẹn JP tí wọ́n máa ń sọ yẹn tí wọ́n bá ti lọ ẹlòmíì ò ní lọ́kàn ṣùgbọ́n fún àwọn tó ní lọ́kàn láti lọ àwọn yẹn ló wúlò fún ní ìrírí yẹn wúlò fún nítorí pé fún àwọn yẹn iṣẹ́ ńlá ni fún wọn. ṣe ẹ já wo ìbéèrè tó kẹ́yìn kí ni àǹfààní ìrìn àjò kìrìsìtẹ́nì sí ilẹ̀ mímọ́ ní orílẹ̀ ayé? Kí ni àǹfààní wọn àwọn tó rìn àjò lọ sí ilẹ̀ mímọ́ kí ni àǹfààní wọn fún orílẹ̀ ayé? ẹ ṣé àǹfààní tó wà nídìí ẹ̀ tá a bá ní ká máa kà ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. ẹ gé kúrú. láti gé kúrú lákọ̀ọ́kọ́ kìrìsìtẹ́nì tòótọ́ tó bá rin ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ láti lọ kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan láti lè ní ìmọ̀ kún ìmọ̀ ni àdẹ́n àwọn tó dẹ̀ fi sílé tó lọ nígbà tó bá dé wọ́n gbọ́dọ̀ rí àpẹẹrẹ rere àwòkọ́ṣe lára rẹ̀ wọ́n gbọ́dọ̀ máa fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn fún ohun tó ti gbọ́ àti ohun tó ti fojú rí ilẹ̀ mímọ́ tí wọ́n ẹni bẹ́ẹ̀ lọ. Hallelujah. Láti jẹ́ àríkọ́ṣe fún àwọn ènìyàn àríkọ́ṣe rere. Ẹ já wo ìparí gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn mìíràn kìrìsìtẹ́nì máa ń ṣe ìbẹ̀wò sí Jerúsálẹ́mù àti àwọn ìlú mímọ́ mìíràn ní ayé yìí. Èròǹgbà wọn kò gbúdọ̀ jẹ́ láti fún ojú lóúnjẹ tàbí fún ìgbádùn nìkan ṣùgbọ́n ìdí pàtàkì ni láti ní ìmọ̀ sí i nípa Bíbélì àti láti wá lo ìmọ̀ àti ìdánilójú tí wọ́n ní láti fi mú ìyípadà rere bá ayé àwọn ẹlòmíràn àti láti sọ àwọn ẹlòmíràn di ọmọlẹ́yìn Kristi nípa wíwàásù àti kíkọ́ni nípa àwọn ohun tí àwọn náà ti kọ́ tí wọ́n sì ti rí gẹ́gẹ́ bí ẹ ti sọ ìdí nìyẹn tá a fi rán wọn lọ láti wá kọ́ wa ohun tó ti rí ní ọ̀hún. Ẹ já wo fún ìrònú kìrìsìtẹ́nì kò gbúdọ̀ rin ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ fún afẹ́ ṣùgbọ́n láti wá ìmọ̀ kún ìmọ̀ láti lè sọ ní di ọmọlẹ́yìn Kristi. Ẹ jẹ́ ká jọ ka àkọ́sórí wa ìwé wòlíì Sámúẹ́lì kìíní orí kìíní ẹsẹ̀ kẹta apá A. Ọkùnrin yìí a máa ti ìlú rẹ̀ lọ ní ọdọọdún láti sìn àti láti ṣe ìrúbọ sí Olúwa àwọn ọmọ ogun ní Ṣílò. Hallelujah. Hallelujah. Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run á gbé ọ̀gá fún ọ̀fẹ́ tó fún wa Olúwa gbọ́ ọpẹ́ wa. Àmín. Ẹ̀mí àti tẹ̀síwájú ní ìrìn àjò wa Olúwa fi fún wa. Àmín. Jésù Kristi agbára wa. Àmín.